Ẹ̀yin ará mi, ẹ bá mi ká lọ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Dákun bá mi share rẹ̀ sí èèyàn ogún àdánfẹ́. Bí a ṣe bá àwọn kan prepare kíní yìí kalẹ̀ náà ni mo ní kí n fi ṣàǹfààní fún àwọn èèyàn. Torí kò sí ń ta mú wáyé, kò sí ń ta mú lọ́run. Dákun bá mi share rẹ̀ àdánfẹ́. The more you share, the more you gain. Share rẹ̀ kó pé fún èèyàn ogún. Kíni yìí wúlò fún? Ó wúlò fún ẹni tó bá ń complain nípa ìbàdí ríro, ẹ̀yìn ríro, inú tan ríro. Tó jẹ́ pé tí àwọn bíi mẹ́rin bá jọ jókòó, àbí márùn-ún bá jọ jókòó, immediately táwọn yẹn bá ti dìde, òun ò ní lè dá dìde, á kọ́kọ́ sinmi sára náà. Á dàbí ìgbà tí wọ́n kàn mọ́lẹ̀. Kí n lọ bá mi wá. Alákọ̀ọ́kọ́ lọ bá mi wá àlùbọ́sà eléwé. Ẹ ti rí ìlọ̀tàn green nínú rẹ̀ yìí. Ẹ lọ bá mi gẹ́ẹ̀tì àlùbọ́sà eléwé. Tẹ́ bá ti rí àlùbọ́sà eléwé, ẹ bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù. Ẹni ẹ̀rù ẹ ti rí nínú rẹ̀. Ẹni ẹ̀rù, bóyá ẹ̀rù àwọn kan ni àbí ẹ̀rù alamọ̀, ẹ bá mi gẹ́ẹ̀tì ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ bá mi gẹ́ẹ̀tì ìfun adìẹ. Ìfun adìẹ mi ò mọ orúkọ tẹ́ máa ń pè lọ́dọ̀ tẹ̀yin bẹ́ẹ̀. Ìfun adìẹ òní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn. Ó di mẹ́ta. Àlùbọ́sà eléwé, ẹ̀rù àti ìfun adìẹ. Ó di mẹ́ta. Ẹ bá mi wá ẹ̀pà ikún. Ẹ̀pà ikún ó wà nínú rẹ̀. Ẹ bá mi wá ẹ̀pà ikún, ó wà nínú rẹ̀. Ẹ̀pà ikún. Lẹ́yìn ìgbà náà ẹ bá mi wá bàkà. Ẹ bá mi wá bàkà. Ǹjẹ́ ó di márùn-ún báun? Àlùbọ́sà eléwé, bá mi share rẹ̀. Nọ́mbà mi ò change. 07033449598. 07033449598. Ẹ bá mi wá àlùbọ́sà eléwé, ẹ̀rù alamọ̀, ìfun adìẹ. Ẹ bá mi wá bàkà. Ẹ bá mi wá ẹ̀pà ikún. Ẹ wá gé àwọn nǹkan ní kéékèèké, ẹ gé wọn kéékèèké. Tẹ́ bá ti gé kéékèèké tán, ẹ wá bá mi wá bàrà, ẹ jù sí bàrà. Òun onísàlẹ̀ wọn. Ẹ gé òun náà sí dáadáa. Ẹ gé kéékèèké, ẹ gé òun náà sí dáadáa. Slice ẹ̀. Lẹ́yìn ìgbà náà ẹ wá akọgun. Ẹ ti rí tí wọ́n pè ní akọgun ni. Òun ni mo fi yé ọwọ́ kan yẹn. Ẹ bá mi wá akọgun náà. Dákun bá mi share rẹ̀ àdánfẹ́. After that, tẹ́ bá ti wá kí gbogbo ẹ̀kọ́ bá wọn. Lẹ́yìn 24 hours, ẹ rọ́ mi sí. Lẹ́yìn 24 hours. Tó wáyé pé ẹ bá tún wá rí álọ́mù dúdú. Álọ́mù dúdú náà ẹ fi kún. Lẹ́yìn 24 hours, pẹ̀lú ògo Ọlọ́run, kẹ́ni náà máa mú. Tó wáyé pé àwọn tó máa sọ pé àwọn fẹ́ powder rẹ̀ ni. Powder rẹ̀ lélẹ̀. Ẹni tó bá yẹ pé powder rẹ̀ ló need, ẹ ti rí. Powder rẹ̀ ni. Wọ́n ti turn ẹ̀ into powder. Powder rẹ̀ lélẹ̀. Tó yẹ pé sọ pé àwọn ò fẹ́ liquid one, powder làwọn need. Tó bá lè lò within 24 hours. Ó wà bẹ́ẹ̀ sì ni máa mú. Powder ò ní do 24 hours. Ẹ̀kọ́ gbóná lẹ́ẹ̀kan rọra máa fi mú. Ìyẹn tó jẹ́ liquid one yẹn náà lẹ́mú after 24 hours ẹ bẹ̀rẹ̀ sí ní máa mú. Ẹ máa mú kẹ́ mú lámú yó lálẹ́ ẹjọ́ tẹ́ bá kọ́kọ́ lò. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ dúpẹ́ fún Ọlọ́run, ẹ sì yin Ọlọ́run. Ó tún wá ní báàmù kan tí èmi tún máa ń bá àwọn èèyàn fi sí. Àlàyé pọ̀ lórí báàmù yẹn. The more you share, the more you gain. Bá mi share rẹ̀. Jẹ́ kó dọ́dọ̀ rẹ̀. Bá mi share rẹ̀ fún àwọn tó need ẹ̀. Àdánfẹ́ yẹn o.